Dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lélòó tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà bábáwọ́ olùfẹ́ wa wọn àgbẹ̀yìnga ṣe ń lọ́ba fún àánú àtọ́júre lẹ́làn láti àrígbà láti rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kọkànlá. Àgbàdúrà wípé àṣeyọrí ìtẹ̀síwájú ìgbéga àti àlùyọ yóò bọ̀ wá fún wa ní èní ní orúkọ Jésù àti gbogbo ohun tó ti dúró nínú ayé wa lẹ́yìn wa yóò fún ní oore ọ̀fẹ́ láti jẹ́ kó tún tẹ̀síwájú. Ọlọ́run ọ̀rọ̀ tá ò gbọ́ lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́bọ̀ ogúnjọ́ oṣù kọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé gba ẹ̀mí mímọ́ láàyè, gba ẹ̀mí mímọ́ láàyè. Nígbà tí a mú àkọ́sórí wa nínú ìwé Genesis orí ìkíní ẹsẹ̀ ìkejì, ìwé Genesis orí ìkíní ẹsẹ̀ ìkejì. Ayé sì wà ní jújù, ó sì ṣófo, òkùnkùn sì wà lójú ibú, ẹ̀mí Ọlọ́run sì ń rábàbà lójú omi. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Númérì orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹwàá títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún àti ẹsẹ̀ ọgbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìléníogún. Ìwé Númérì orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹwàá títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún àti ẹsẹ̀ ọgbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìléníogún. Ṣùgbọ́n a ó ṣe pápápá nítorí àkókò wa. Ẹsẹ̀ ìkẹtàlá. Níbo ni èmi yóò gbé ti mú ẹran wá fún gbogbo àwọn ènìyàn yìí? Nítorí tí wọ́n ń sọkún sí mi wípé fún wa ní ẹran kí àwa kí ó jẹ. Èmi nìkan kò lè rú gbogbo àwọn ènìyàn yìí o, nítorí tí wọ́n wúwo jù fún mi o. Wọ́n wúwo jù fún mi. Ẹsẹ̀ ìkejìdínlógún. Kí ìwọ kí o sì wí fún àwọn ènìyàn náà pé ẹ ya ara yín sí mímọ́ dé ọ̀la o. Ẹ̀yin yóò sì jẹ ẹran nítorí tí ẹ̀yin ti ń sọkún ní etí Olúwa wípé ta ni yóò fún wa ní ẹran jẹ? Ó sì dára fún wa ní Íjíbítì. Nítorí náà ni Olúwa yóò ṣe fún yín ní ẹran, ẹ̀yin yóò sì jẹ ẹ́. Ẹ kì yóò jẹ ní ọjọ́ kan tàbí ní ijọ́ méjì tàbí ní ọjọ́ 5, bẹ́ẹ̀ ni kì í ṣe ní ọjọ́ 10 tàbí ní 20 ọjọ́, ṣùgbọ́n ní oṣù kan tòótọ́ títí yóò fi máa jáde ní ihò imú yín tí yóò sì fi sun yín. Nítorí tí ẹ̀yin gan Ọlọ́run tí ń bẹ láàrin yín, ẹ̀yin sì ń sọkún níwájú rẹ̀ wípé èéṣe tí àwa fi jáde láti Íjíbítì wá. Ẹ jẹ́ kí a lọ sí ẹsẹ̀ 30 nítorí àkókò wa. Mósè sì lọ sí ibùdó òun àti àwọn àgbà Ísírẹ́lì. Olúwa darí àwọn àparò sọ́dọ̀ wọn. Afẹ́fẹ́ kan sì ti ọ̀dọ̀ Olúwa jáde wá, ó sì mú àparò láti òkun wá, ó sì dà wọ́n sí ibùdó bí ìwọ̀n ìrìn ijọ́ kan ní ìhà yín àti bí ìwọ̀n ìrìn ijọ́ kan ní ìhà ọ̀hún yí ibùdó ká ní ìwọ̀n ìgbọ̀nwọ́ 2 lórí ilẹ̀. Àwọn ènìyàn sì dúró ní gbogbo ọjọ́ náà àti ní gbogbo òru náà àti ní gbogbo ọjọ́ kejì. Wọ́n sì kó àparò. Ẹni tí ó kó kéré, ó kó òsùwọ̀n hómérì 10. Wọ́n sì sá wọn sílẹ̀ fún ara wọn yí ibùdó ká. Wàyí ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Ẹsẹ̀ àkọ́sórí wa tòní sọ fún wa pé ẹ̀mí mímọ́ rábàbà lójú omi ṣáájú kí ìṣẹ̀dá tó bẹ̀rẹ̀. Ayé tó ṣófo tó sì rí jújù, ó wá di èyí tó kún fún nǹkan gidi lẹ́yìn tí ẹ̀mí mímọ́ rábàbà ní orí rẹ̀. Èyíkéyìí ẹ̀ka ayé rẹ̀, bí iṣẹ́ tí ó ti yàn láàyò, bí iṣẹ́ tí ìwọ ti yàn láàyò ni, ẹ̀kọ́ rẹ ni, iṣẹ́ rẹ ni, àbí iṣẹ́ ìránṣẹ́ rẹ ni, ìgbéyàwó tàbí àwọn yòókù. Tí o bá fún ẹ̀mí mímọ́ ní àyè láti ṣiṣẹ́ níbẹ̀, yóò di kíkún àti yíyè. Ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì máa ń sọ pé ẹ̀mí ń darí wọn o. Ẹ̀wẹ̀, àwọn ló ń gbìyànjú láti darí ẹ̀mí mímọ́ o. Wọ́n rò pé àwọn ni wọ́n ní ọ̀nà tí ó dára jù fún àṣeyọrí.
Àwọn kan nínú wọn tilẹ̀ ń gbára lé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nìkan láti sọ fún wọn àwọn ohun tí wọn yóò ṣe dípò ẹ̀mí mímọ́. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, mò ń gbàdúrà kíkankíkan nípa ìdàgbàsókè ìjọ. Mo sì lọ sí ọ̀pọ̀ àwọn ìpàdé. Mo gbìyànjú ohun gbogbo tí wọ́n kọ́ mi ní àwọn ìpàdé tí mo ti lọ, ṣùgbọ́n ohunkóhun kò ṣiṣẹ́ rárá o. Kódà ó dàbí pé a fi oúnjẹ bẹ àwọn ènìyàn láti wá sí ilé ìjọsìn. A pè ní ìpèjẹ tó ṣe ìtọ́jú. Àwọn ènìyàn yóò wá o, wọn yóò gba oúnjẹ, wọn yóò sì padà sí ilé wọn láì tún padà wá mọ́. Pẹ̀lú ìkanra, mo sọ fún Ọlọ́run nínú àdúrà mi, Olúwa, ohun kan kò tíì pé. Ó fèsì. Ó sọ wípé ẹ̀mí mímọ́ ni. Nínú Bíbélì kíkà tòní, àwọn ọmọ Ísírẹ́lì ṣe àròyé sí Mósè pé àwọn fẹ́ jẹ ẹran. Mósè lọ sọ ọ̀rọ̀ náà fún Ọlọ́run. Ọlọ́run sì wí pé, màá fún wọn ní ẹran o, púpọ̀ débi pé yóò sún wọn. Ní ọjọ́ kejì, ìjì fẹ́ o. Àwọn ẹyẹ àparò sì pọ̀ nílẹ̀ yíká gbogbo ìpàgọ́ àwọn ọmọ Ísírẹ́lì. Ní ìgbà mìíràn, nígbà tí o bá kà nípa ìjì nínú ìwé mímọ́, òun tọ́ka sí ẹ̀mí mímọ́ ni. Ìjì náà ó darí ẹyẹ àparò púpọ̀ sí ibi ìpàgọ́ àwọn ọmọ Ísírẹ́lì débi pé ohun gbogbo tí wọ́n ní láti ṣe ni kí wọ́n kó wọn. Nígbà tí Ọlọ́run darí mi láti ka èyí lẹ́yìn bí mo ti ṣe kópa nínú ìmúgbòòrò ìjọ, mo sọ fún un, kò yé mi o. Kí ni èyí túmọ̀ sí pẹ̀lú ìdàgbàsókè ìjọ? Ó wí pé, jẹ́ kí ẹ̀mí mímọ́ fẹ́ bí ìjì, àwọn ènìyàn yóò sì wá. O kò nílò láti lọ máa wá wọn fúnra rẹ̀. Wọn yóò pọ̀ débi pé ìwọ kò ní rí àyè láti gbé wọn sí mọ́. Lọ́jọ́ náà, mo jọ̀wọ́ gbogbo ìlàkalẹ̀ mi sílẹ̀, mo sì gbẹ́kẹ̀lé pátápátá. Ní kò pẹ́ lẹ́yìn náà, ìjọ bẹ̀rẹ̀ sí ní dàgbà sí o. Olùfẹ́, fi ẹ̀mí mímọ́ sí àyè pátápátá sí gbogbo ẹ̀ka ayé rẹ̀. Fún ẹ̀mí mímọ́ ní àyè o. Yóò mú àwọn nǹkan tí ó ti lòdì sí ìfẹ́ Ọlọ́run, yóò sì rí i dájú pé o rìn nínú ojúrere àti ọ̀pọ̀ ohun tí Ọlọ́run pèsè sílẹ̀ fún ọ. Kókó àdúrà, ẹ̀mí mímọ́, mo fún ọ ní àǹfààní kíkùn sí gbogbo ẹ̀ka ayé mi. Ẹ̀já sọ pé bàbá mi, ẹ̀mí mímọ́ o, mo fún ọ ní àǹfààní ní gbogbo ẹ̀ka ayé mi o. Ti ìṣúwóná, ìgbéyàwó, iṣẹ́ ni, okòwò ni, iṣẹ́ ìránṣẹ́ ni. Ẹ̀mí mímọ́, mo jọ̀wọ́ ohun gbogbo fún ọ. Gba àkóso. Ẹ̀mí mímọ́ yóò sì gba àkóso ní orúkọ Jésù. Olúbùkọ́láyà kó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí yín. Ó dàbọ̀.